mo sanwó hòtẹ́ẹ̀lì yẹn wọ́n fún mi ní room ìgbà tí mo dé inú room mo pè wọ́n pé mo ti dé sá o wọ́n ní òkè pé àwọn ń bọ̀ wá bá mi mo dúró more than 1 hour mo going to 2 hours gan later ìgbà tó máa dé wọ́n ní táwọn bá ti kànlẹ̀kùn kí nǹkan ṣí ìgbà tí ó dé ó béèrè room tí mo wà mo sọ fún wọn wọ́n lo nose mask wọ́n lo kíni tọ́wọ́ ẹ̀ tó máa ń fi nu sweat wọn white yẹn tó máa ń sábà gbé sọ́rùn yẹn wọ́n fi cover ojú wọ́n wá lo sunshade black bàtà wá wọlé mọ́ àbí wọ́n pa kílé tí ẹ ṣe múra bí wọ́n níṣẹ́ mi ò mọ̀ pé pásítọ̀ làwọn ni pé àwọn èèyàn máa já àwọn mọ̀ àwọn òde fẹ́ kí àwọn. ẹ̀yin èèyàn wa àṣírí Àgbàlá Gabriel àṣírí rẹ̀ ti tú ẹ̀wùkún wọn wòlíì tí a mọ̀ sí Àgbàlá Gabriel arábìnrin yìí ó ti sọ̀rọ̀ òní bí ó ṣe bá òun lò ní inú hòtẹ́ẹ̀lì ẹ̀yin èèyàn wa wàhálà ńlá kọ́ ló ṣẹlẹ̀ báyìí àṣírí Àgbàlá Gabriel ti padà tú ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. àwọn èèyàn kó dá wọn mọ̀ fáwọn èèyàn máa bèrè pé kí àwọn wá ṣe ní hòtẹ́ẹ̀lì àwọn ní láti wà very careful mo lókè mo ti gbọ́ mo ṣáà go straight to the point mo ní ẹjọ́ sá mo need help me mo wà frustrated mo ti wà depressed mo need help me but mi ò mọ̀ mo fẹ́ ṣe ojú máa ń tì mí káwọn èèyàn kán máa gbé mi síta máa fi mí tọrọ owó ọmọ kékeré ni mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa bú mi wọn ní mọ̀ nǹkan tí mò ń go through but I'm also a single mom wọ́n wá ní àwọn máa help mi pé but èmi àtàwọn jọ máa ní nǹkan papọ̀ mi ò ní choice at that time but owó tó ń bá mi fà á ó lágbára gan wọ́n bá mi sùn wọ́n ní ikọ̀ Àgbàlá Gabriel bá mi sùn ìgbà tó wọnú òtẹ́rù nǹkan ṣe ló ń wò fòkìfòkì kiri báyìí ó ní ṣé mi hàn kámẹ́rà ó dé èèyàn kámẹ́rà kejì bí kankan mo ní mi hàn kámẹ́rà mo ní mi hàn lónìí kò kámẹ́rà bẹ́ẹ̀ sùn wọ́n ní ó fóònù mi kó dà àná mo ló tì wà sí lórí lára rí tébù bẹ́ẹ̀ yẹn. ọkọ mi kó àná wọ́n lo tì sí lára rí. vulnerability wọn ni vulnerability wọn ti mọ̀ pé ẹni tí ò ní choice ni wọ́n. à ń gbọ́ àǹtí no interrupt ẹ jọ. ó ní fóònù mi dà mo ní fóònù mi wà lórí tébù ó mú fóònù mi ó dojú fóònù mi bolẹ̀ ó ní ṣé mo ṣọ́ pé kò sí kámẹ́rà bí kankan mo ní kò sí kámẹ́rà ó bá mi sùn gbogbo nǹkan tó tẹ̀ lọ gan kò tó 3 minutes torí ara ẹ̀ kò balẹ̀ ó kàn sáré ṣe pápápápápá ó dìde ṣódà ó sáré wọ bedroom ó ṣọ́ra ṣódà bẹ́ẹ̀ ni ó wá ó dà ó àṣẹ wá 3 minutes mà nìyẹn kò ní dáa fún ẹ. kò tó 3 minutes so èmi expect pé nǹkan tó promise mi. 3 seconds kò ní dáa fún ẹ Àgbàlá Gabriel ó ẹ ṣùgbọ́n mọ̀ kò bí tó yóò ń fi nǹkan bá wọn sùn ni bí yóò ń gbògo àwọn ọmọ èmi ọlọ́mọ. expect ó pé yà ń gbọ́. nǹkan tó promise mi kó fún mi èmi expect pé gbà tó máa ó lọ máa send sí mi kí n má worry àwọn. kàmí owó ẹ̀wò sáré lọ gbà tí máa send lọ sí ló send 50,000 naira sí mi mo káwọ́ lẹ́rìn mo fẹ́ lè máa sunkún mo wá pè é pé ẹ ló sà Àgbàlá Gabriel 50,000 lè máa send sí mi ó ní ẹ kí n má worry kí n máa lọ Girl yìí ò sẹ́kọ̀ọ́ máa send private owó sí account mi ẹ gbà o ó yẹ kó private account ẹ. nǹkan a ní gbogbo ohun tó wá sókè nǹkan kan ò lè ṣe wọ́n sẹ̀ kò sí ohun tó fẹ́ ṣe wọ́n bó ṣe wà yẹn a máa fi kọ́ lọ́hùn gbogbo ọkọ tájú mò ń gba information wọn. ó tí lọ bá máa pè send kọ́ ní owó wọn sí tó mi bá tí bá gbé ti kọ̀ ikú pa á. so ó dẹ̀ ti ìgbà fún wọn tí mo lówó wá dé kó ọmọ tó wá lánàá ó sì fún wọn lówó èyí tó wá lánàá kò fún ṣíbọ̀ ó fẹ́ ìyẹn tó tóun tó ẹ̀mẹ́wàá. ó fún mi ní 50,000 ìgbà tí mo dé kó ó ní kí n pè òun tí bá pè é kò ní gbé kọ ìgbà míì ìjọ kan mo wá bẹ̀rẹ̀ sí pé mo wá pè lọ́jọ́ kan ó wá ń jíbọ́ fún mi máníjà Àgbàlá Gabriel ló sọ̀rọ̀ ó ṣàgbàlá Gabriel mo ní Àgbàlá Gabriel mo mọ ohun yẹn ilẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin lélẹ́yìí ó ṣà ń jíbọ́ fún mi máa ní kò help mi kò fún mi lọ́wọ́ kankan ó wá block mi lórí MTN line tí mo fi máa ń chat mo tún wá lọ hard ẹ̀ lórí Airtel line mi still náà ó tún block mi tí bá ti wá pè tó bá ti àwọn nọ́mbà pè tó bá ti gbóhùn mi báyìí á kọ̀ tẹ̀ ó bá ti gbóhùn báyìí á kọ̀ tẹ̀ máa yẹn ó cheat mi ó yàn mí jẹ ó yan ẹlẹ́dàá mi jẹ Àgbàlá Gabriel so tí bá wá ń rí program ẹ̀ tó bá ń gbàdúrà fáwọn èèyàn pé ni mo máa ń ṣẹ́ fún pé olórí burúkú eléyìí ò kì í ṣe pásítọ̀ àwọn tó ń gbàdúrà fún òmò ni tó bá pọ̀ mọ́ àwọn comment section wọ́n ti lọ fúlé pè pa lórí fídíò tó post yẹ káà lọ́wọ́ comment section yẹn ó wà fúta tó bá pọ̀ mọ́ ni oníṣìnà ayérayé tó bá pọ̀ mọ́ ni wọ́n ti fún jẹ́ ń bẹ́ẹ̀. tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa kó jáde fún mi tó bá pé ó hàn pé mò ń parọ́ ni kó jáde fún mi
kó wá defend ara ẹ̀ olórí burúkú ni máa yẹn onídòkúdò ni kò ń ṣe pásítọ̀ gidi fat mo ẹ́ńtà ẹ̀gàn lọ́jọ́ gbogbo àyàn mo ẹ́ńtà ẹ̀gàn ó dẹ̀ dùn mí.